Evans mi ẹ máa ń sọ pé mo gọ̀ àbí ara àwọn òmùgọ̀ tí mo gọ̀ màá tó fi ràn yín lénìí. Mo máa ń sọ pé tẹ́ bá gbọ́n jù mí lọ wàláhì tàláhì ẹ lè gọ̀ tó mi. Mo fọlọ́ọ̀bà búra ẹnìkan wà bí tí mo fẹ́ fi ràn yín ó wà lára àwọn tó ti hùwà wèrè sí mi rí sí ex mi bọ̀ mo dẹ̀ tún wá bí sẹ́. Lande. Charlie. Ló ṣe pọ́bù ṣàṣẹ́tà tí mo ní gbogbo àlọ́ ẹ̀jẹ̀ bọ́ yìí. Abrako. Ẹ jẹ́ kí gbé kámẹ́rà sójú yìí. Gbé kámẹ́rà sójú mo ní o pẹ́ ní o gbé kámẹ́rà sójú ṣé nǹkan tí mo bẹ sọ nìyẹn. Mo pẹ́ náà ni. O pẹ́. Ṣé nǹkan tẹ́lẹ̀ àtẹ́jọ sọ nìyẹn onímọ̀. Ẹ má wọrí. Abrako. Ṣé bí mo ṣe wà ẹ́? Ṣé mọ̀ pé ọlá pé mi kàn ya gíran ni? Ṣé mọ̀ pé ibi iṣẹ́ tí mo wà ẹ́? Kálẹ́ lómi ni kò ní wá. Ẹ wá àjòjì ní wáyé mo ti fún ẹ lówó yẹn so kí ló tó mi lówó. Ṣé mọ̀ pé ẹ wà lára àwọn tó ń bá ẹ̀sìn mi sùn? Ọ̀gbẹ́ni pé ẹgbẹ́ tó rà. Mo fọlọ́ọ̀bà búra. Mo mọ. Ìpè bàbá ti ẹgbẹ́ yẹn dà. Ẹ dúró ẹ wá ẹ̀gbọ́n. Ṣé yẹn ló wá gbé kámẹ́rà? Ẹ̀gbọ́n Ọlọ́run mo mọ̀. Mo fi títóbi ọlọ́ọ̀bá. Mo fi ọlá àwẹ̀ Ramadana tó lọ mo fi búra. Ṣé nǹkan tó pẹ́ dé fún ìyá? Ẹni sùúrù last year ẹ ṣe pèpè ẹ sọ fún ẹ̀sìn mi pé kó wá báyìí. Ẹ ṣe fọwọ́ ṣe ni producer lèmi náà èmi promote àwọn èèyàn ní kílẹ̀ tó ṣe báyìí. Ẹ promote àwọn èèyàn. Àwọn tó wọ́n yẹ tí mo ti promote ni. Ẹ̀gbọ́n last year gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá sọ̀rọ̀ ọwọ́ mi ni fóònù wà wàláhì tàláhì. Bóyá ò gbọ́ ọ̀tá ń sọ wọ́n pé kó wá sí location pàtàkì ṣiṣẹ́ ni. Kó wá sí location. Èmi kàn fẹ́ jẹ́ ká ẹ mọ̀ ni pé ẹ dẹ̀ tún pè mí síṣẹ́ mo dẹ̀ tún wá. Nítorí sọ pá jùlọ ẹ̀yin lọ èmi free àti wá ẹ̀yin lẹ rí ọkàn máa jẹ yín. O làdẹ gbọ́dọ̀ tó ń sọ ìwọ náà sọ pé lásì. Jíkà lọ ṣiṣẹ́ ìjọba gbogbo gbogbo kẹtẹ mọ̀ ṣe ní industry yìí ẹ wá ṣe ẹ fẹ́ produce YouTube kan kíní kan. Ṣebí àwọn YouTube tá ń promote náà ni. YouTube lẹ ń promote. Kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ bá gba pátá nídìí èèyàn. Àwọn òṣèré irọ́ àwọn ọ̀gá làwọn àṣẹ ọ̀gá ṣé kí wọ́n wò lè má ṣe. Ẹyin gangan. Ẹ tí mò ń sọ yìí. Ṣé wọ́n kẹ́mi mo fún ẹ lówó tí mo pẹ̀ wá sí location. Ẹni sùúrù sẹ́mi pé kálẹ̀ kóòtù fún kábíyèsí ẹni sùúrù ẹ̀ta kàmbà sẹ́mi pé kálẹ̀ lómi ni sẹ́mi pé máa ní sínú kò sáàsì lọ́dọ̀ mi. Lande ṣọmọ pé ọmọọṣẹ́ ni but ọmọ pé ọmọọṣẹ́ ti wà. Ẹni sùúrù ẹ ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ọ̀rọ̀ ọmọ sí àbọ̀ ọ̀gá ni. Ọ̀rọ̀ wo la rí dáhùn 21. Ẹ̀yin lẹ mọ̀. Ọmọọṣẹ́ ti wà ní. Ọmọọṣẹ́ yìí kí ni ẹ sáà stop ẹ̀ ní industry. Àwọn ò lè ṣe wí ọ̀gá làwọn ẹ ń ṣe ẹ bá sì ní ṣe ẹ rí Abrahamako. Ó fọ́ pé mo lè wá bí sẹ́hùn èmi máa wà èmi ò gbọ́n pa. Àwọn tó ṣe máa ń bá wọn wí ni. Ẹ múra sí i. Àwa ti ẹ̀pọ̀ àìmọye tínú wọn ń dùn sí yìí. Ó ti dáa. Bá ṣe ẹ̀pọ̀ kun là ń ẹ̀pọ̀ obìnrin. Ẹ sáà máa ṣe dáadáa ẹ ṣe nǹkan torí tọ́lọ́. Jáde lọ sí iṣẹ́ táìmù tí ń lọ. Ó yẹ jà èmi á yà sẹ́yìn.